ọ̀rọ̀ kan tó ń jà ràn yín lórí ẹ̀rọ ayélujára social media Instagram, YouTube bí ọ̀rẹ́ mi Ibrahim Adéṣọlá rẹ̀ mú Akamara tó gbé jáde lóòótọ́ lọ́rọ̀ ohun àbúrò pọ́nbélé ṣèṣì ni àbí àmọ́mọ̀ ṣe ọgbẹ́ni tó bá dalẹ̀ lórí ọ̀rọ̀ yìí kílédùn àwọn ọmọ orí bí wọ́n ṣe máa sọ ọ̀pọ̀lọpọ̀ yóò ròyìn pé mo kórìíra Akamara ni. bá ní ń búra ní ṣùgbọ́n nínú ìwé Jacob orí karùn-ún ẹsẹ̀ 12 ó jẹ́ kí bẹ́ẹ̀ ni yín kó jẹ́ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ má ba ti pasẹ̀ ìbúra bọ́ sínú ìyọnu. bá sọ pé kí Akamara jáde wá búra ṣe pé lóòótọ́ lẹ́nìkan tó ń jẹ́ Lukman Owomago ń bẹ. ọ̀rọ̀ tó ń jà ń lẹ́ràn tí mo sọ yẹn ram tí àwọn mùsùlùmí mú lọ Mẹ́kà pé ẹnìkan rán wọn ní Mẹ́kà aṣọ Harami ó wá ń béèrè ẹ pé tí wọn ò bá fún òkú méjì abọ́lọ́n lálejò bí nǹkan kan. mo fi gbogbo ẹnu sọ wípé irọ́ ni mo fi gbogbo ẹnu sọ wípé irọ́ ni pẹ̀lú èrè tí màá mú wá lálẹ́ yìí. gbogbo mùsùlùmí ẹ sponsor program ẹ sponsor èmi àti ẹni tó gbé ètò yẹn jáde sílé iṣẹ́ rédíò tó bá wù yín kẹ́ ẹ sanwó ẹ̀ tí mi ò bá pa ẹnìyẹn láyò láàrin ìṣẹ́jú 5 ẹ má pè mí ní mọ̀rọ̀fù màá pa láyò pẹ̀lú ìbéèrè méjì. ẹ ra just 30 minutes àbí 1 hour lórí iléeṣẹ́ rédíò ẹ gbé pírẹsẹ́ńtà bọ́ọ̀rẹ́ ẹ̀mí ni ẹ jẹ́ ká jọ face kó má sí moderator tí ìbéèrè mi bá pé 3 kó tó fọ́ọ̀lù torí èmi ò mọ kí wàhálà ó sùn jẹ́jẹ́ ká máa lọ tọ̀. màá wá mú àwọn ẹ̀rí 15 wá tẹ́ fi mọ̀ wípé ọ̀rọ̀ yìí ẹ má wọ́n ní owóde yé wa ẹnìkan tún fẹ́ rán ẹnìkan Mẹ́kà tí wọ́n ti yọ ládéhùn kò sì sí ohun tó ṣe ìyá yìí lóhùn lọ Mẹ́kà má nítorí ètò tó gbọ́. òpó karùn nínú ẹ̀sìn Islam à ń fẹ́ bàjẹ́ nítorí àtijẹ́ òpó karùn nínú ẹ̀sìn Islam à ń fẹ́ bàjẹ́ gbogbo rògbòdìyàn tó ń lọ lórí social media ní àwọn bàbá ṣe ń wá ọ̀nà àtúnṣe sí àwọn bàbá wa kí gba gold lọ́yọ̀ọ́ àwọn bàbá wa lágbàjì bá mi làbẹ́bù àwọn bàbá wa mọ̀dírò lè Americas wọ́n ń wá bí wọ́n ṣe yanjú sí àwọn bàbá wa Imran Eleha wọ́n ń wá bí wọ́n ṣe wá yanjú sí àwọn bàbá wa alẹ́ àdábí wọ́n ń wá bí wọ́n ṣe wá yanjú sí àwọn brọ́dà wa Malam Yusuf Adépọ̀jù wọ́n ń wá bí wọ́n ṣe wá yanjú sí gbogbo ọ̀rọ̀ tó ń jàràn lórí Facebook àwọn bàbá wa ní ìkáyé àwọn emir kan lọ́mọ ní Washington DC l'Amẹ́ríkà wọ́n ń wá bí wọ́n ṣe wá yanjú sí gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lórí social media lọ́wọ́ ẹnìkan tó ń wá fẹ́ dákun ó ń fẹ́ ba òpó karùn-ún ẹ̀sìn Islam jẹ́ ó sì pera rẹ̀ ní mùsùlùmí torí ń tàjẹ́ a gbọ́dọ̀ torí ń tàjẹ́ ká ba ohun tí a jẹ́ jẹ́ lórí ọ̀rọ̀ wípé ìyà ò gbọ́dọ̀ jẹ́ lágbájá ìyà ò gbọ́dọ̀ jẹ́ tàmàdù torí ń tàjẹ́ à ń fẹ́ ba ohun tí a jẹ́ tí ó ṣẹ́kù di àwọn ọmọ à ń fẹ́ bà á jẹ́ ẹ dákun ṣó dà bẹ́ẹ̀ à ń fẹ́ paná kan ìwọ tún gbé kan wọ̀ bàbá wa Akéwùgbà Gold Àkókòrè bàbá wa ní Ìkáyé Àkókòrè bàbá wa Sàdálà Àkókòrè Dr. Mutiu Agbókè Àkókòrè inú mi dùn fún gbèsè tẹ̀ ń gbé ọ̀rọ̀ rẹ̀ mi dàbí èyí tó ń fẹ́ àbójútó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yìí pé wíwo lẹ́nu awó ìwo àwọn àgbà tún túmọ̀ rẹ̀ sọ́nà míì wíwo lẹ́nu awó ń wo lóòótọ́ àmọ́ kì í ṣe kí awó rí ẹgbẹ́ rẹ̀ tó jìn kí awó rí ohun tí ó gbé ẹgbẹ́ rẹ̀ jì sínú ọ̀fẹ́ wàhálà káwó má sọ fáwo nírú ààyè ẹnu awó gbọ́dọ̀ wo irú àkókò yà kì í fi ọ̀rọ̀ ṣègbè lórí irọ́ pípa lórí ọjà tá a mọ̀ pé kò sí tá à ń polówó rẹ̀ pé tí wọ́n wá rà lórí àwọn ìwà bàjẹ́ tá à ń kìlọ̀ ẹ̀ tó ṣe yí pé àwa gangan oníbàjẹ́ ni wa n ò pè mí náà mọ́ tán. à ń pẹ̀lú ti àwọn 419 lẹ́yìn wọ́n ń lu àwọn èèyàn ní jìbìtì à ń pẹ̀lú kún wọn lọ́wọ́ nínú iṣẹ́ ibi ń tá a mọ̀ pé kò ṣẹlẹ̀ torí owó à ń sọ pé bẹ́ẹ̀ lórí agbàgbé àtúbọ̀tán yí pé tá a bá lọ àtúbọ̀tán ní ṣẹ́kù àwọn bàbá wa lágbàjì ìtànà kí ni wọ́n fi rántí wọn bàbá wa Adam Eli lórí kí ni wọ́n fi rántí wọn àwọn bàbá wa Ọbádáre kí ni wọ́n fi rántí wọn a fẹ́ kí wọ́n rántí wa mọ́ ohun tayé là ń rán ohun tayé tí ó padà tán tí ò ní jẹ́ kí wọ́n rántí ẹ nígbà tá a bá lọ kò sí ohun tó burú nínú kí èèyàn mú ìṣẹ̀lẹ̀ wá fèyí kọ́gbọ́n lọ̀rọ̀ yóò gbogbo orúkọ àti ìlú tá a lò láti fi kọ́gbọ́n ni o tó bá jọ tẹnikẹ́ni kẹ́ ẹ mọ́ bínú àwọn fẹ́ sọ̀rọ̀ lóòótọ́ kò kàn mí tí àwọn tí wọ́n ṣe ṣíṣàt tàbí àwọn tí wọ́n ṣètò mi ìbàṣe ṣùgbọ́n fún ìrírí ayé níwọ̀nba àwa tá a ṣẹ́kù nídìí rẹ̀ gbogbo ẹni bá ń fẹ́ ba àwo ìrírí ayé jẹ́ àmà tún yín ni àbúrò wa kan fẹ́ dárúkọ rẹ̀ mọ́ ní iléeṣẹ́ rédíò kan nígbà kan tó ní àwọn oníbàárà tí wọ́n bá fún wọn lówó ebi ní mo di bọ́ǹkẹ́ wọ́n mú wá bẹ̀mí lọ́fíìsì ni nígbà iléeṣẹ́ rédíò kan tí ọ̀rẹ́ wa kan èèyàn wa kan ẹ jẹ́ ká pè wọ́n lọ́gàá wa tí wọ́n pè kàn wọ́n ní kò rí bẹ́ẹ̀ ilé ẹjọ́ wo ni wọ́n ti dá ẹjọ́ òun eléyìí náà ànígbà evidence lèmi ò fi dìbọn èmi ò bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo fẹ́ yanjú rẹ̀ lónìí ó ti kó àbùkù ńlá bá ẹ̀sìn Islam elédùà nìkan in the next 10 years
ọlọ́run jẹ́ kí wọ́n ó lè lẹ́nu àti fọ ọ̀rọ̀ yìí mọ́ wọ́n ti fọ ọ̀rọ̀ yìí mọ́ dé ìlàjì níjẹta ẹni tó lọ́rọ̀ tí òun tí àtúbọ̀ tán fúnra rẹ̀ ló tún kó aṣọ fún ọ̀rọ̀ tí wọ́n ti fọ̀ mọ́ ó tún kó sẹ́rẹ̀ padà ẹ̀já gbọ́ fọ́nrán yìí ná níbi tí olóòtú ètò kan Akamara tí ó ti pe gbogbo mùsùlùmí àgbáyé tó ti mú ìṣẹ̀lẹ̀ ńlá kan wá ẹ̀já gbọ́ ohun tó sọ. ẹ ṣeun Alhaji kan Alhaji Ajísafẹ́ bóyá mọ̀ Alhaji Ajísafẹ́ Alhaji Ajísafẹ́ ní Owódé Yewa Ìdíròkò Owódé Ìdíròkò kí ló fẹ́lẹ̀ bí. ẹ má bínú wọ́n mú ọ̀rọ̀ kan wá fún wa tó jẹ wá lójú Alhaji dẹ́ ń gbọ́ mi yé. mo ń gbọ́ mi kí ló fẹ́lẹ̀. nítorí náà ni pé wọ́n ní ẹ̀rín àwọn èèyàn lọ sí Mẹ́kà sí lódò ní ìsà. bẹ́ẹ̀ni. wọ́n lè rán àwọn èèyàn lọ sí Mẹ́kà. bẹ́ẹ̀ni. wọ́n ní tẹ́tí ń ṣe ní ìsìn wọn ló tọ́dún mélòó sẹ́yìn. bí olúwa ti rán mi pé kí n mọ̀ sí fún èèyàn yẹn. bọ́ọ̀lù ń bó ṣe rán yín kẹ́ ẹ mọ̀ sí fáwọn èèyàn nu. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ fi owó sí aláìní fún ṣe ìtọrẹ àánú fún àwọn ọ̀dọ́ káwọn èèyàn lọ sí Mẹ́kà. kábíyèsí Ọlọ́run. Alhaji Lukman. ẹ̀yẹ́ ẹ̀sùn ẹgbẹ́ ọ̀hún kí ló wá fún gẹ́gẹ́. ọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ àtẹ̀jẹ̀jẹ̀ fúnra wa ẹ̀dá kùtù lọ́lọ́. wọ́n understand mi. ẹ̀wọ̀n understand mi. bẹ́ẹ̀ni. wọ́n ní tí wọ́n ti Mẹ́kà dé wọ́n ní ẹ̀ máa ń béèrè kinní kan lọ́wọ́ wọn kí ni nǹkan náà sà. béèrè kí ni ọ̀. wọ́n ní tí wọ́n ti Mẹ́kà dé gbogbo wọn tẹ́ rán wọ́n ní ẹ̀ máa béèrè kinní kan lọ́wọ́ kí lẹ̀ yìí mọ̀ pé máa ń béèrè gẹ́gẹ́ bí àbọ̀ Mẹ́kà wọn. kí ni mo béèrè. àbá ọba afẹjọ́ sọ yìí òun kẹta ni mo béèrè ni. Alhaji ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa ẹ̀dá kòtòrò ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ yìí náà èmi náà sọmọdé mọ́ o lọ́jọ́ orí o ẹ̀ ti ká ṣe ká. wọ́n yí ọjọ́ orí mi ìdúró mọ̀tẹ́ mọ́ ojú orí yín. Alhaji Lukman. ẹ̀dá kan yẹ ká ṣe sùúrù fúnra wa ẹ rí ọ̀rọ̀ yìí èmi fẹ́ ká ṣe ní tùbínùbí bẹ́ẹ̀ nǹkan tá a lè wọ́n ní kódà ẹ̀ńtírẹ́tì ẹ̀ wípé tí ò bá fi ilẹ̀ kó tó di ájì tó ń bọ̀ yóò kan ìbínú yọ. ilé mi kan lọ sẹ́nìkan mo ní ẹ̀tọ́ láti ràn lọ sí pé mo ní ẹ̀tọ́ láti béèrè kẹ́tí mo béèrè ṣé 10 million ó di ọmọdé wí mi ìyàbí máa ń rán lọ náà. Alhaji ẹ̀mí kan lọ fẹ́ nìkan. bẹ́ẹ̀ ni mo sọ. ẹ̀yin náà lè gba 10 million fún ilé ẹ̀ kẹ́tí ìrànyàn lọ ẹ̀ ní bẹ́ẹ̀ ìjọba yẹn ó sáà ní ìkàtà àjọṣọ ó ti kó tó lọ. ó ti wá náà àjọṣọ yín kó tó lọ. Alhaji ẹ dákun ẹ jẹ́ ká èmi ò ọ̀dà náà kí ni mission yín pẹ̀lú nǹkan tẹ́ ń béèrè o kí lẹ fẹ́ fi ṣe. nǹkan tí mo bí èmi tí mo rán lọ ó ní nǹkan tá a jọ sọ. ó ní nǹkan tí a jọ sọ. bẹ́ẹ̀ ni. Alhaji bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ ń béèrè aṣọ haram tó fi ṣe wàhálà lóhùn. mo lẹ́tọ̀ọ́ láti béèrè ẹ̀ ó ní nǹkan tá a jọ sọ náà. títẹ̀ ìjọba kó tẹ́ mi lọ fún ìyàgbẹ́ ẹ̀yìn rẹ̀ ní ẹ̀yìn tẹ̀lé kẹta ẹ̀ jọ sọ ni. èèyàn bíi márùn-ún ẹ̀ tí ó tẹ́ mi lọ lọ́nà márùn-ún náà. orí òun sọ́nà lè ń ṣe fún àbẹ́sù. ẹ̀yìn ẹ̀fìyẹ́ sílẹ̀. kí n fìyẹn lẹ̀ Alhaji. ẹ ti yẹ sílẹ̀ ọlọ́run ẹ̀ tó sìn. La ilaha illallah. Ọlọ́run ẹ̀ tó ń sìn. bẹ́ẹ̀ ni náà tá a bá dọ̀rùn lábẹ́lábẹ́ láti tó máa mọ ẹni tó máa sìn ọlọ́run. tá a bá dọ̀rùn látò mẹ́rin tó ń sin lọ́hùn. bẹ́ẹ̀ ni. Alhaji ọ̀dà ń pé bí mo ṣe ń gbúrò yín ẹ kéwú díẹ̀ àbí. àwọn náà gbàdé kiri kọjá. kí lẹ fẹ́ gbà nílé ayé tẹ́ ẹ̀ nírí gbà lọ́rùn. Alhaji máa kọ́ tẹ́tẹ́ tẹ́lẹ̀ létí o. sẹ́yìn gbàdé ẹ̀ gbọ́n báyìí. máa kọ́ tẹ́tẹ́ tẹ́lẹ̀ létí o. ẹ kó bá wù mí orí rédíò lẹ́tí sẹ́lórí tó ẹgbọ́n mi sábẹ́ rẹ̀. máa kọ́ tẹ́tẹ́ tẹ́lẹ̀ létí o. ẹ kọ́ tẹ́ kiri. mo rẹ̀ fẹ́ tì í tó yá yín. ẹ̀yin náà fi wọ́n lẹ́yìn ẹ̀ fi wọ́n ṣe nǹkan fún ìyàbí mi. Alhaji ẹ̀wọ̀n ẹ̀kọ́ lórí fẹ́ẹ̀tì fún mi jọ.
gbogbo ẹ̀yin ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin nípínlẹ̀ Ògùn ọ̀rọ̀ kàn yín gbogbo ẹ̀yin bàbá àdínì ẹ gbọ́dọ̀ sùn lórí ọ̀rọ̀ yìí tí a bá mọ kókó ọ̀rọ̀ yìí bóyá kí wọ́n jáde sọ̀rọ̀ ní tòótọ́ tá a bá mọ kókó ọ̀rọ̀ irú ọ̀rọ̀ yìí ló yẹ káwọn adájọ́ bá wa dá sí. bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀sìn Islam ń fọ́ lọ díẹ̀díẹ̀ ibi tó yẹ káwọn olówó ná owó sí rèé lójú ọ̀nà ẹ̀sìn Islam ká ṣe àfọ̀mọ́ rẹ̀ lẹ́ẹ̀kan ẹ má gbàgbé tẹ́ ẹ bá fọ ọ̀rọ̀ yìí mọ́ lẹ́ẹ̀kan ẹlòmíì yóò tún jáde yóò tún pé alájà tó rán lọ Mẹ́kà ńgbà tóun dé ó ní àfikún bá òun sùn lọ́rùn àyàn ẹlòmíì yóò jáde torí àti gbowó lọ́wọ́ YouTube mo fi Ọlọ́run búra Elédùà pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ lálẹ́ òní n ò ní ṣe àbòsí ohun mi ò sì ní le jù kó lè yé àwọn ẹ wá máa gbọ́ gbogbo ohun tẹ́ ẹ gbọ́ nínú fọ́nrán ọ̀hún ọ̀gbá ni o ọmọ ògbóró lẹ́vù ọmọ ògbóró tó ga jù kàńdákà ni wọ́n àwọn yẹn ni wọn ò rọ́gún iṣẹ́ tó o bá yọ̀bọ̀n tí wọ́n báyìí wá níyìn kàńdákà nìyẹn bẹ́ẹ̀ ni ìgbà òjò bá ń rọ̀ tí gbogbo ayé fìdí mọ́lé làwọn lọ́wọ́ ká onílé mọ́ àwọn ọ̀gbágbánu daikol ní gbogbo eléyìí gbogbo fọ́nrán tẹ́ ẹ gbọ́hùn tí wọ́n bá sún mi débẹ̀ màá sọ orúkọ tí wọ́n orúkọ gangan tí ẹni tó ń jẹ́ àfa Lukman nìyẹn ń jẹ́ màá sọ màá sì gbé fọ́tò ẹ wá